hallelujah hallelujah lórúkọ Jésù ó máa dára fún wa o. Kì màmá yín ṣe ilé tí mo rà tàbí gbogbo ìfẹ́ tí mo ní o. Àánú, àánú Olúwa, àánú, àánú Ọlọ́run, àánú ni mo rí gbà o. Kí màmá yín ṣe iṣẹ́ tí mo mọ̀ tàbí gbogbo òye tí mo ní o. Àánú, àánú Ọlọ́run o, àánú, àánú Jésù, àánú, àánú ni mo rí gbà o. Mo ní bí mo bá jáde nílé, àánú, àánú, o, àánú, ó kó máa tẹ̀lé mi o. Mo ní bí mo bá rìn nírìn àjò, àánú, 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 àánú kó máa tẹ̀lé mi o. Ọlọ́run ìgbàlà wa gbé ọ̀gá nítorí ìwọ nìkan ni Ọlọ́run. A dúpẹ́ nítorí kì í ṣe òye orí wa, kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe ìmọ̀ wa, kì í ṣe ohun tá a ní, kì í ṣe ohun tí ìwọ Ọlọ́run fi yọ̀ǹda fún wa. Òun la fi wà láàyè, ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́ rẹ, nítorí àánú rẹ tó pọ̀ ní iye ìràwọ̀ sí wa. Ògo ni forúkọ rẹ. A dá gbogbo ògo, ọlá, ìyìn àti agbára padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀mí ńlá inú àwọn wòlíì, a tó fi ṣe ogun rán. A gbé ọ̀gá nítorí ìwọ nìkan ni Ọlọ́run. A yàn fún àánú tá a rí gbà. A dúpẹ́ fún ògo rẹ, ọlá rẹ, títóbi rẹ, ẹwà rẹ àti òtítọ́ rẹ nínú ayé wa. A dúpẹ́ nítorí kì í ṣe ohun tá a mọ̀, kì í ṣe òye wa, kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe ìmọ̀ wa, kì í ṣe títóbi wa, kì í ṣe ọgbọ́n orí wa, ṣùgbọ́n nítorí àánú rẹ pọ̀ sí wa. Ògo ni forúkọ rẹ lókè ọ̀run. Ẹ ṣé ìwọ Ọlọ́run gbogbo ìgbà, Ọlọ́run àrí ìró àlá, ọba títí láéláé, atẹrẹrẹ kárí ayé, ọba tó lọ́kànrin kése, ìjìnlẹ̀ nínú àwọn ọ̀run, aládé wúrà, adàgbà má tẹ̀pá, awúwo bí àtẹ ìlẹ̀kẹ̀, ìrànlọ́wọ́ tó ju ìrànlọ́wọ́ lọ, ọlọ́wọ́ kábíkábí, kábíyèsí, ìjìnlẹ̀, Ọlọ́run àgbáyé. Ògo ni forúkọ rẹ. A gbé ọ̀gá, ajúbà rẹ, aparú búrúbú lábẹ́ ìtìsẹ̀. Ẹ ṣé o, Ọlọ́run àgbáyé. Ògo ni forúkọ rẹ. Ẹ̀yin ni gbogbo ògo, gbogbo ọlá, gbogbo ìbà àti agbára tọ́ sí. A dá padà sọ́dọ̀ rẹ. Jésù, gba ọpẹ́ wa. A tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run dáríjì wa. Gbogbo ibi tá a ti fojú ògo àti ẹwà rẹ bínú, Ọlọ́run ṣàánú fún wa. Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ wa. Ẹ̀mí mọ́ rẹ lónìí má jẹ́ ó dágbére fún wa. Ọlọ́run lónìí jẹ́ a rí ọ nínú ọ̀rọ̀ rẹ àti nínú àdúrà. Máa bá wa lọ. Jésù, agbára wa. Àmín. Mo fẹ́ fi ohun kan kékeré gbà wá níyànjú lónìí. Nínú ìwé oníwàásù orí 7 ẹsẹ̀ 1, ó ní pé orúkọ rere dára ju òróró ìkunra àti ọjọ́ ikú ju ọjọ́ ìbí ènìyàn lọ. A good name is better than precious ointment, and the day of death than the day of one's birth. Hallelujah. Orúkọ rere ó dára ju òróró ìkunra lọ. What is your name? What name are people calling you? What best name do people know you to be? Orúkọ wo làwọn ènìyàn fi ń pè ọ́? Orúkọ wo làwọn ènìyàn mọ̀ ọ́ sí? Ṣé o kàn ń gbé Bíbélì ni ṣùgbọ́n orúkọ tán mọ̀ ọ́ sí ó yàtọ̀? Ṣórúkọ rere ni orúkọ rẹ tàbí ìdàkejì? Nígbà tó bá wà ńbẹ̀, that you are present on your seat, what name are they calling you? And when you are no more, you left, what name do they call you? Tó bá wà lórí àga, tó wà lórí ìjókòó níṣojú àwọn ènìyàn, orúkọ wo la fi ń pè ọ́? Tó bá wá pa ẹsẹ̀ dà, tó kúrò ńbẹ̀, orúkọ wo ni wọ́n tún ń pè ọ́? Lórúkọ Jésù ó máa dára fún wa. Are you one of those people that even when you are there or not, people still recognize you? People can still testify that you are a good person.
or you are one of those people that they will even say it to your face that go and sit down ò ń ṣèyàn lórúkọ Jésù ó máa dára fún wa nítorí náà irú èyí tó o bá jẹ́ o ní láti lọ tú u ṣe bóyá o wà lára àwọn tó jẹ́ pé tó o bá jókòó nìkan làwọn ènìyàn ń rí ọ dáadáa tó o bá ti pẹsẹ̀ dà wọ́n á sọ pé ò ń ṣèyàn wọ́n á sọ òótọ́ ọ̀rọ̀ àwọn kan wọ́n wà tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ wọ́n sí ń bẹ̀ èèyàn dáadáa ni wọ́n irú èèyàn wo ni ọ́ orúkọ wo la fi ń pè ọ́ lórúkọ Jésù ó máa dára fún wa ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run àánú lónìí a gbé ọ̀gá nítorí ìwọ ni ọlọ́run olúwa a gbàdúrà pé kí ìwọ ọ̀run kó wó wa palẹ̀ kó tú ayé wa mọ́ ọlọ́run ìṣẹ̀dá a bẹ̀bẹ̀ lónìí ọlọ́run ayérayé a ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí wípé orúkọ rere sàn ju òróró ìtura lọ ọlọ́run a bẹ̀bẹ̀ lónìí lórúkọ Jésù pé kí ìwọ ọ̀run kó fún wa lé orúkọ rere níbi gbogbo tá a bá dé dúró lóde àgbáyé bẹ̀rẹ̀ láti inú ilé wa lọ olúwa fún wa lé orúkọ rere ọlọ́run yọ̀ǹda orúkọ rere fún wa orúkọ Jésù agbára àti ẹ̀mí láti jẹ́ orúkọ rere olúwa gbé wọ̀ wá orúkọ Jésù nínú ilé wa sí àwọn ọmọ sí àwọn aya sí àwọn ọkọ sí ìdílé wa orúkọ Jésù fún wa lé orúkọ rere ràn wá lọ́wọ́ láti jẹ́ orúkọ rere lórúkọ Jésù olúwa ṣàánú fún wa ayérayé àgbàdúrà láàrin àwùjọ olúwa fún wa lé orúkọ rere ní inú ilé olúwa fún wa lé orúkọ rere ní ìrìn àjò olúwa fún wa lé orúkọ rere lórúkọ Jésù ọlọ́run àgbàdúrà lónìí bá a ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí má jò gba ibi fún wa ọ̀sẹ̀ yìí má jò mú ìkorò wá fún wa ọ̀sẹ̀ yìí má jò mú ẹkún wá fún wa ọ̀sẹ̀ yìí má jò mú ìbànújẹ́ wá fún wa ọ̀sẹ̀ yìí má jò mú ìpànkeke wá fún wa ọ̀sẹ̀ yìí má jò mú orí burúkú wá fún wa orúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí jẹ́ ó dára fún wa ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù jẹ́ ó mú adùn wá fún wa ọ̀sẹ̀ yìí jẹ́ ó mú oríire wá fún wa ọ̀sẹ̀ yìí jẹ́ ó mú ìgbéga wá fún wa ọ̀sẹ̀ yìí jẹ́ kó mú ìrànlọ́wọ́ wá fún wa ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù jẹ́ kó mú ojú rere fún wa lórúkọ Jésù jẹ́ kó mú ìrànlọ́wọ́ fún wa wá lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí ọlọ́run a bẹ̀bẹ̀ jẹ́ kí orúkọ rere wa kan jẹ́ kó mú rere wá fún wa jẹ́ kó mú ayọ̀ wá fún wa jẹ́ kó mú ìgbéga bá wa lórúkọ Jésù a gbàdúrà pé kí ìwọ ọ̀run ó kéde wa fún rere nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olúwa ẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́run kéde wa fún ayọ̀ ọlọ́run kéde wa fún rere ọlọ́run kéde orúkọ wa fún ìrànlọ́wọ́ àti ìgbéga lórúkọ Jésù ọlọ́run ayérayé nínú ọ̀sẹ̀ yìí o bá a ti ń lọ a ò ní farapa a ò ní fẹsẹ̀ gún a ò ní gbẹ́sẹ̀ sínú ìparun ojú ò ní tì wá ẹnu wa ò ní kan ìbànújẹ́ ò ní wọlé tàn wá wá a ò ní mọ ìkorò a ò ní mọ ẹkún a ò ní mọ ìdágìrì lórúkọ Jésù a ò ní ṣubú dànù bá a ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí o orúkọ Jésù gbogbo ire tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí ọ̀run á gbélé wa lọ́wọ́ gbogbo ibi tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí ọlọ́run á lé jìnnà sí wa lórúkọ Jésù mo ní ọlọ́run á lé ibi jìnnà sí wa lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí mo gbàdúrà ọmọ aráyé ò ní dẹ̀mí wa légbodò ibi ò ní bá wa lórúkọ Jésù mo ní ẹkún ò ní jẹ́ tiwa lórúkọ Jésù àìsàn tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ ìpín wa ogun tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí àti ìdágìrì kò ní ṣubú lù wá bá a ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí ayọ̀ ọ̀gá ògo yóò jẹ́ tiwa lórúkọ Jésù mo ní ayọ̀ ọ̀gá ògo yóò jẹ́ tiwa ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà lọ́sẹ̀ yìí àlàáfíà rẹ̀ yóò máa bá ayé wa lọ lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí o mo gbàdúrà àtijẹ àti mú wá ọlọ́run ò ní fi sọ́wọ́ ọ̀tá ọlọ́run ò ní fi sí ibi tó nira lórúkọ Jésù pẹ̀lú ìrọ̀rùn la ó fi gbé ìgbé ayé wa lọ́sẹ̀ yìí ọkàn wa balẹ̀ lórúkọ Jésù nítorí orúkọ rere tọ́lọ́run fún wa orúkọ tuntun lórúkọ Jésù orúkọ náà nínú ọ̀sẹ̀ yìí yóò tì wá dé ibi ayọ̀ orúkọ tuntun tọ́lọ́run fún wa orúkọ Jésù a ó jẹ pẹ́ lórúkọ Jésù yóò sì dára fún wa ọ̀sẹ̀ yìí á san wá o inú wa ó dùn etí á gbọ́ wa níre ayọ̀ wa á kún bẹ́ẹ̀ lolúwa wí o Jésù agbára wa àmín lórúkọ Jésù yóò dára fún wa inú wa yóò dùn ayọ̀ wa yóò kún lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí á dára á san wá sówó á san wá sọ́mọ á san wá sáìkú baálẹ̀ ọ̀rọ̀ lórúkọ Jésù orúkọ tuntun tó o gbà lọ́sẹ̀ yìí o lè ti máa gbórúkọ tí ò dáa
ṣùgbọ́n orúkọ tuntun tọ́run fi pè ọ́ lọ́sẹ̀ yìí àjẹpẹ́ ni wàá jẹ́ lórúkọ Jésù. Rí wípé níbi gbogbo tó o bá dé, yálà ènìyàn wà ń bẹ̀ tàbí kò sí ń bẹ̀, ṣe rere, be good, ká lè fi orúkọ rere pè ọ́, káwọn ọ̀run gan lè mọ̀ pé o ní orúkọ rere. Yóò dára fún wa. Ẹ jẹ́ ká rí pé a gbàdúrà yìí ká fi ránṣẹ́ sáwọn ẹlòmíràn lórúkọ Jésù, ọkàn wa balẹ̀. Èmi náà ní olólùfẹ́ yín, Lady Evangelist Bọ́láńlé Ọlátúbí Ọlọ́finlóye. God bless you. Amen.